Africa Content TV.
ọmọ tó bá mọ̀ wọ́ ẹ̀ dájúdájú ó láti bàbá jẹ́ ọmọ Abíọ́lá ọmọ Fọláṣadé mi láti ó ju àwọn jẹ́ bí ọmọ lálàtìkù ọba àhánu. ọ̀dọ̀ ní ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ́ èdè èdè sọ̀rọ̀ ọ̀dọ̀ ní wá àtúntàkọ̀ ọjọ́ náà kò lè wá bọ́ sí. onílé onílẹ̀ tó fẹ́ gbogbo lẹ́ni bí ìga distinguished ọ̀rẹ́ gbogbo yẹn sí mi. ọ̀gá gbogbo ní ẹ̀kú wà lóòótọ́ sí ló. ọmọ yẹn lẹ́kú ogún orí ilé ọ̀ṣọ́ mi. orí bá pẹ́lẹ̀ níṣẹ́ ní òní ẹ̀ṣọ́ kó gbádùn lé ẹ̀ṣọ́ ọlọ́wọ́ bá ṣe. àdúrà àgbà síwájú síwájú. èyí ní bàrà ooo. ọba bá pẹ́lẹ́ gbogbo yẹ kó àjọ kì í bọ́ kí ní ẹ̀dájẹ́ aláìlúwà súlẹ̀ náà ọ̀nà olówó. àwọn yóò tó kú sí èèmọ̀ tí ẹ̀ kí ilẹ̀ òtún lè ṣàkóso. ọ̀kadẹ́ máa ń láyé ìwé ìtúnṣì ọba. àná bí sáà yìí ìdí ọba ní wọ́lá. ó ti dájú èsì òní ìrìnàjò. mo kí kápọ̀ lóògùn ọ̀dún kápọ̀ lóògùn ọ̀dún. ọmọ wọn la bí òkú ẹ̀ kápọ̀ lóògùn ọ̀dún. ọmọ wọn la bí òkú ẹ̀ o kápọ̀ lóògùn ọ̀dún. kí láì ṣe táwọn ìyára wa múná kí láì ṣe léèdè ìyára wa múná.
Ìbàdàn nílò Olúyọ̀lé o. Ọmọ tó ìgbà. Ìjọba wà lẹ́sẹ̀ o. Ìwọ náà jẹ́ àjò. Mo lè lò bẹ́ẹ̀ sọ fún sọ̀rọ̀ lábúlé. Bàálẹ̀ ìwúrọ̀ ìyàwó ẹ̀ tó gbogbo. Ó gbọ́dọ̀ rí náà, ọ̀sọ̀ ní ọ̀sọ̀, owó àkọ́kọ́ lélẹ̀. Àgbo gbọ́dọ̀ rí náà. Ìjọba wà lẹ́sẹ̀ o, olú ayé ìlúdí ló ń gbọ́. Ẹ̀ẹ́dẹ́sì o, ẹ̀ẹ́dẹ́sì náà rẹ̀ o. 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 Àgbo gbọ́dọ̀ rí náà. Àgbo gbọ́dọ̀ rí. Ẹ̀ẹ́dẹ́sì náà rẹ̀ o. Èyí wà àgbo gbọ́dọ̀ rí. Ẹ̀ẹ́dẹ́sì náà rẹ̀ o. Ẹ̀ẹ́dẹ́sì o. Ẹ̀ẹ́dẹ́sì náà rẹ̀ o. Àdùn Wasiu Ayinde.